Ẹ káàbọ̀ padà. Nínú fẹ́ràn tí ó kọjá àpẹ̀kẹ́lò quadratic inequalities, mo nígbàgbọ́ pé a ti gbọ́ quadratic inequalities yé bá ṣe lè ṣe bá dẹ̀ ṣe lè mọ ṣàfihàn wọn ní number line. Nínú fẹ́ràn eléyìí, a máa ṣàlàyé tí a ń pè ní rational inequalities. Rational inequalities òun náà ní inequalities kan tó jẹ́ pé ó wà ní agbọ́nrin rational expression. Bó lẹ́ ṣe mọ ṣe irúfẹ́ inequalities báyìí, ẹ mú gègé yín kẹ́ mọ́ bá mi ká lọ. Rational inequalities. Rational inequalities kan ni o tó jẹ́ pé ó wà lágbọ́nrin rational expression. Kí ni a máa ń pè ní rational expression? Òun náà ni fractional expression. Ṣé ìpa sọ fún wa pé tá a bá ní rational number, òun ni nọ́mbà tá a lè kọ lágbọ́nrin p divided by q. Tẹ́ pé p mi ó máa jẹ́ numerator tí q mi ó máa jẹ́ denominator. Tó bá jẹ́ pé rational expression ni, a já sí pé p àti q mi lè jẹ́ polynomial gẹ́gẹ́ bí àpèjúwe tí máa lọ pé x square plus 2 divided by x plus 5. Rational expression lélẹ́yìí o. Tá bá nírú expression báyìí, ní kíni o, lágbọ́nrin inequalities ó ti di rational inequalities. Ká dẹ̀ sì mọ́ gbàgbé ipe rational expression wa ó lè jẹ́ proper, ó dẹ̀ sì lè jẹ́ improper. A ní yóò mọ jẹ́ proper tó bá jẹ́ pé degree numerator ó bá kéré sí degree denominator. Ṣùgbọ́n yóò mọ di improper tí degree numerator bá pọ̀ ju degree denominator lọ. Àjá sí pé irú expression lè tá ń wò lójú àpàtì mi yìí. Improper rational expression ni o. Mo bó ti yá bá wọn. So wọ́n á lè fún wa nírú nǹkan báyìí bá s minus 3s plus 2 greater or equal to 0 pé ká ṣe. Di pé tá a bá wo apá òsì mi, rational expression ni o. Ṣùgbọ́n inequality sign tó ti dá láàrin ó ti sọ di rational inequalities. Bó láṣẹ máa ṣe irú nǹkan báyìí. Ká tó mọ̀ bá ṣe mọ̀ ṣe ẹjẹ́ tó rán létí nǹkan méjì kan. Ìpè tá a bá ní rational expression mi ó lè túmọ̀ sí nǹkan méjì tàbí kí n sọ pé ó lè jẹ́ nǹkan méjì. Àkọ́kọ́ ná rational expression mi lè jẹ́ 0. So tí rational expression mi ó lè jẹ́ 0 bá ti bá ní p over q bí mo ṣe ní bí báyìí ó lè jẹ́ 0. Ìgbà ó ní ó mọ jẹ́ 0 tó bá jẹ́ pé numerator mi bá jẹ́ kíni o. Tó bá jẹ́ pé numerator mi bá jẹ́ 0. So tí p mi bá jẹ́ 0 àti mọ̀ tí 0 bá wà ní numerator, nǹkan yòówù tí ó bá rí kó wà denominator 0 ni ó mọ jẹ́ o. So tí bá wọn tí 0 bá ti lè jẹ́ diffidence yín 0 divided by any number ó mọ fún yín ní 0 padà. So tí bá wọn ṣùgbọ́n tí 0 bá wà ní denominator, ká pé denominator mi jẹ́ 0 kínú òun ò ní jẹ́ 0 mọ́, òun mọ̀ jẹ́ undefined. So yóò bó ṣe jẹ́ undefined torí mo mọ̀ pé 0 divided by 2 0 nítorí 0 times 2 mọ̀ fún mi ní 0 padà. Ṣùgbọ́n 2 divided by 0 kò ní mọ jẹ́ 0 torí 0 times 0 ní mọ fún mi ní 2 padà. So tẹ́ bá ti ní 0 ní denominator yẹn undefined, kódà ó lè jáde nínú ìbéèrè bá wọn fún wa nínú expression yìí pé kí ni x yóò mọ jẹ́ tí ó mọ sọ expression yìí di undefined. Àti mọ̀ pé yóò mọ jẹ́ undefined tó bá yẹ pé denominator mi bá jẹ́ kí ni o, tí denominator mi bá jẹ́ 0 ní tẹ́ka ṣe náà ni pé kí ni o, s plus 5 is equal to 0. So tí a bá wọn ìgbà tá tí a gbọ́ yẹn yé bó láṣẹ ṣe léyìí o. Àti mọ̀ pé bá ṣe mọ̀ ṣe inequality ó fara pẹ́ equation náà. Ṣùgbọ́n yàtọ̀ kékeré tó wà ńbẹ̀ náà ni pé tá a bá ń rí answer kan fún equation tó bá yẹ pé linear equation là ń ṣe, tá a bá ní answer kan fún linear inequalities a lè ní ju answer kan lọ tí ó mọ̀ jẹ́ bí kí ni range of values gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé. Bó láṣẹ àṣìṣe léyìí òun náà ni pé kí ni o, rí pé x minus 3 mi ṣe pé tá bá kọ́kọ́ díjú eléyìí tá sọ di 0, rí pé nígbà tá ṣe ti quadratic inequalities nínú fẹ́ràn tó kọjá mo lẹ́ẹ̀kọ́kọ́ mọ gbé àwọn tó jẹ́ expression yín sápá òsì tẹ́sí mọ́ ní 0 lápá ọ̀tún wá ṣe bí equation. Ajá sí pé tí n bá tú eléyìí sílẹ̀ pẹ̀lú kí ni o rational expression bí a ti bá equate ẹ̀ sí 0, ajá sí pé s minus 3 mi ó lè jẹ́ 0. So tí n bá so mo lè ní s minus 3 lè jẹ́ 0. Ṣùgbọ́n s mi ò gbúdọ̀ jẹ́ minus 2. Kí ló tí s mi ò gbúdọ̀ jẹ́ minus 2?
torí tí s mi fi lè jẹ́ -2 eléyìí ó mọ̀ wà undefined kí ni màá máa ṣe màá máa ya number line mi màá fi mọ region tí solution mi ó wà negative infinity positive infinity so tí bá ìgbà tí s-3 mi ti jẹ́ 0 mi báyìí sẹ́yìn pé mo lè sọ pé s equal to 3 so tí s equal to 3 ajá sí pé mo lè ní 3 bí báyìí o mo dẹ̀ sì lè ní -2 bí báyìí tí báyìí ṣàfihàn 3 nínú number line mi ṣé open interval ni ó jẹ́ ní àbí close interval ṣé open ni àbí close ẹ má bínú closed so yà bó ṣe jẹ́ close torí ní bí báyìí wọ́n fún wa pé tí ó mọ jẹ́ kó jẹ́ 0 tàbí tó ju 0 lọ mo dẹ̀ tí mo gé s-3 mi ó mọ jẹ́ 0 tó bá jẹ́ pé kí ni numerator mi bá jẹ́ 0 so s-3 mi jẹ́ 0 kí ni ó mọ sọ numerator mi di 0 tí s bá jẹ́ 3 torí ẹ̀ mo fi ṣe kí ni mo fi kún bákan náà wẹ̀ s mi ò gbọ́dọ̀ jẹ́ -2 ajá sí pé tí n bá ní -2 ní number line mi màá máa ní open point o bí irú eléyìí mo lá máa wo àwọn region tá ti rí solution wa sáàmọ̀ rí ní bíbáyìí àbí bíbáyìí àbí bíbáyìí òun náà ni pé máa wo nọ́mbà láwọn agbègbè yẹn tó jẹ́ pé tí n bá sọ fálù yẹn sínú expression yìí yóò mọ fún mi tó jẹ́ 0 tàbí tó ju 0 lọ so tí bá tàbí ká pé yóò mọ fún wa ní positive nínú 0 tó wá pé nǹkan kan greater than so ìtumọ̀ tó bá ní s greater than 0 ìtumọ̀ náà ni pé s is positive so tí a bá wọn so ajá sí pé tí n bá mú gẹ́gẹ́ bí 4 gẹ́gẹ́ bí àpèjúwe mi báyìí ẹ́ pé tí n bá ní 4 minus 3 1 positive ni ó fún mi so 4 plus 2 6 positive náà ẹ́ pé positive divided by positive yóò mọ̀ fún mi ní positive so tá a bá divide tá a bá multiply sign méjì tó jọra wọn papọ̀ yóò mọ̀ fún wa ní positive ṣùgbọ́n tá a bá multiply tá a bá divide sign méjì tí ó jọra wọn yóò mọ̀ fún wa ní negative ó yá ajá sí pé positive ni màá mọ̀ rí lágbègbè yìí o ọ̀yà jẹ́ tún mú nọ́mbà láàrin bíbá yìí sí báyìí ká pé mo mú 0 ṣe pé 0 minus 3 negative divided by 0 plus 2 positive negative divided by positive yóò mọ̀ fún mi ní negative ajá sí pé negative lélẹ́yìí ọ̀yà tí n bá tún mú láàrin bíbá yìí sí bíbá yìí ká pé n bá mú minus 3 so tí yé bá ajá sí pé ẹ má bínú infinity negative infinity ajá sí pé minus 3 mi yóò jẹ́ minus 3 negative minus 3 plus 2 negative wọ́n jẹ́ negative divided by negative yóò mọ̀ fún wa ní positive ajá sí pé positive lélẹ̀ yóò máa wá region tó jẹ́ pé máa ti mọ̀ rí èyí tó jẹ́ pé kí ni ó jẹ́ positive tàbó ṣe déédéé 0 ajá sí pé bíbá yìí o solution mi máa rí mbẹ̀ àti bíbá yìí mọ́láwá akọ yóò máa jẹ́ kí ni minus infinity to open interval ni ó jẹ́ tàbí ó náà ní pé union pélé ó closed yóò máa jẹ́ 3 infinity ilé ẹni bá ṣe mọ̀ ṣe ọ̀dà bóni kápẹ́ bá tún fún wa nílé lẹ́yìn nǹkan s minus 4 s plus 1 s minus 3 less than 0 ẹ mọ́ gbàgbé ilé jẹ́ less than 0 bá a ṣe ń ṣe náà láṣẹ mọ̀ ṣe ajá sí pé nínú tí mo lè ní òun náà ní pé x mi lè jẹ́ 4 gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ṣe pé mo lákọ̀ọ́kọ́ ṣe kí ni àkọ́kọ́ díjú á gbé sí 0 náà so tá bá gbé sí 0 ajá sí pé numerator mi mọ̀ jẹ́ 0 tí numerator mi bá dẹ̀ sì jẹ́ 0 s minus 4 s plus 1 mi tó bá jẹ́ 0 òun náà ní pé x mi lè jẹ́ 4 tàbí kí s mi ó jẹ́ kí ni negative 1 akálà ṣe àlè tí mọ̀ àyàfi tá bá ṣe kí ni tá bá ṣàfihàn rẹ̀ sí number line wa ṣùgbọ́n s mi ò gbọ́dọ̀ jẹ́ 3 sàmọ̀dí tí s ò fi gbọ́dọ̀ jẹ́ 3 torí tó bá fi mú s jẹ́ 3 màá ní undefined torí denominator mi ó di 0 màá tún àyà number line mi kí ni àwọn point of interest mi tá fẹ́ fi ṣiṣẹ́ ọ̀yà mo ní 4 ẹ má gbàgbé infinity negative infinity mo ní 4 mo ní 3 mo ní negative 1 náà bákan náà mo ní màá wo àwọn region yìí tó jẹ́ pé yóò mọ sọ expression yìí di negative ìgbẹ́lẹ̀ kan mo ní tá bá ní s greater than 0 positive ni ṣùgbọ́n tí s mi bá less than 0 negative ni túnmọ̀ pé ìgbà wo ni màá máa ní negative ọ̀yà ẹ jẹ́ mú 5 mi báyìí ṣé tí n bá fi 5 sí ṣé yóò mọ sọ expression yìí tí yóò mọ sọ di negative ẹ jẹ́ wo 5 minus 4 positive 5 plus 1 positive 5 minus 3 positive ẹ pé positive times positive positive divided by positive yóò fún mi ní positive
ọ̀yà tí bá tún mú láàrin yìí náà ká pé ń bá mú kíni o so kódà mo lè mọ́ bùkátà láti mọ ilé torí gbogbo àwọn nǹkan yóò tí ń bá àdíkè mú bíbá yìí tàbí ẹjẹ́ mú láàrin bíbá yìí ká bá mú 3.5 ká fi lè rí ẹ pé 3.5 minus 4 negative 3.5 plus 1 positive negative times positive negative so 3.5 minus 3 positive negative divided by ajá sí pé negative lélẹ̀ mo rò bó ti yé mi báwọn ọ̀yà tí bá tún mú ní region eléyìí náà ká pé bá mú 0 so ti yé mi báwọn ọ̀yà 0 minus 4 negative àbí 0 plus 1 positive negative times positive negative 0 minus 3 negative negative divided by negative positive ọ̀yà lẹ́yìn tí bá mú bí negative 2 bí báyìí láàrin ẹgbẹ́ negative 2 minus negative 4 negative negative 2 plus 1 negative negative times negative positive minus 3 minus 2 minus 3 negative so ti yé wa so positive divided by negative àbí kí lélẹ́yìn fún wa ẹgbẹ́ mọ́ lélẹ́yìn àmú minus 2 àbí minus 2 minus 4 negative minus 2 plus 1 negative eléyìí ó jẹ́ positive minus 2 minus 3 negative positive divided by so eléyìí náà jẹ́ negative ajá sí pé màá máa wo àwọn agbègbè tó yẹ pé yóò mọ sọ eléyìí di kíni o tí ó mọ sọ eléyìí di tó kéré sí 0 àwọn wà ní o ibi báyìí o àti bí báyìí ajá sí pé tí ánsà mi ọmọ jẹ́ náà ní kíni o ẹ̀hẹ̀dẹ̀ kí n tó ẹmọ́ gbàgbé ká tó ṣe ẹgbẹ́lẹ̀ yìí s minus 4 mi open ni o s minus 1 mi náà open ni o s not equal to 3 open lòun náà ṣùgbọ́n tó wáyé pé wọ́n fi less or equal to sí bí báyìí ajá sí pé màá máa kún àwọn kíni o àwọn méjèèjì bẹ́ẹ̀ torí pé wọ́n ti fi equal to síbẹ̀ mi ní kún màá fòun náà lẹ̀ ní open kí ni solution mi máa jẹ́ minus infinity minus 1 so tí yé bá minus infinity minus 1 or minus 3 comma 3 comma 4 so tí yé bá 3 comma 4 yẹn ni answer wo jẹ́ ǹjẹ́ tí eléyìí bá yé wa a máa pàdé wa nínú fẹ́ràn tó ń bọ̀ ẹ ṣé púpọ̀.